ẹ ráyè yín bí ẹ ráyè yín bí ẹ̀yin tẹ́ ń ṣayé yín jábàjábá ẹ ráyè yín bí ẹ ráyè yín bí ẹ ráyè yín bí ẹ̀yin tẹ́ ń ṣayé yín rádaràda ẹ ráyè yín bí. ẹ̀yin abọ́ba kú ẹ̀yin ajá olóṣèlú ẹ̀yin abọ́ba kú ẹ ti rí wọ́n ti gbede o Gbàǹjarè oúnjẹ ọdún 4 wọ́n ti gbede fáwọn èèyàn kan máa jẹ àwọn ẹni ibi àwọn ẹni ìkà àwọn aṣòṣì máa mú àwáyé má jẹ nìkan òjò wèrè tẹsẹtẹsẹ ẹ ti fìtínú àwọn èèyàn ẹ ti fàyè ní àwọn èèyàn lára débi pé tí wọ́n bá rí 500 naira báyìí wọ́n máa tẹ̀lé yín ni tẹ́ bá ti kú tán kẹ́ gbé gbogbo owó tó wà láyé kẹ́ gbé lọ síbẹ̀ ìṣẹ̀lẹ̀ fáwọn ọmọ yín ni Ọlọ́run àwò ojú yín á já ẹ mọ̀ pé ilé táwọn bàbá yín kọ́ kalẹ̀ láyé ìgbà tiwọn ẹ̀yin ò lè lò láyé ìsìn Bíbélì sọ pé aṣiwèrè ń kó ọ̀rọ̀ jọ tí ò mẹ́ni tó máa ná àwọn ilé tẹ́ ń kó jọ ìfáwọn ọmọ yín àwọn ilẹ̀ tẹ́ ń ra àwọn gbogbo nǹkan tẹ́ ń ṣe lẹ̀ fáwọn ọmọ yín á yà yín lẹ́nu tí òkú bá ń wẹ̀yìn tí àmọ̀láka bá nà yín ní kùmọ̀ lórí tó ní kẹ́ wẹ̀yìn wo ń tẹ́ ṣe kalẹ̀ fáwọn ọmọ yín táwọn ọmọ yín sọ pé oh no I cannot wear this kind of cloth this is an old fashion oh I'm not gonna live in this kind of house is that the house that he built I'm not gonna live in this kind of house this is old. nígbà táwọn ọmọ yín bá ilé tẹ́ ẹ̀ torí ẹ̀ tẹ́ ẹ̀ fi àjẹ mẹ̀kúnnù sí tẹ́ ẹ̀ fún àmọ́ ìkúnnù ló ń jẹ́ sí tẹ́ ẹ̀ ń dà wọ́n láàmú fún ọ̀nà ẹ̀ ṣe iná ẹ̀ ṣe kò sí education free education public transport bọ́wọ́ máa kú sínú ẹ̀ níbi tí bá mi ṣe kò sí security wọ́n ń jáwọn èèyàn gbé kò kàn yín ẹ wá mú àgbákò ìrẹsì ẹ fọ lórí burúkú polo ẹ fi tẹ̀lé lẹ́yìn a ṣeré ìdíríkà ẹ̀wà ẹ kú sí ẹ fún wọn ní toothpaste ẹ fún wọn ní kí lorúkọ ẹ kí ọ̀dà ṣẹ́ni tí òróró ilé santi láńlọ́ọ̀dún lé káàkiri ẹ fún ní kí ọ̀dà ṣé wàá fi mẹ́pọ̀n ẹ̀ dání ni àbó máa fi mú bẹ́líìtì dání ẹ dẹ̀ ya ìka ẹ dẹ̀ ya ọ̀dájú ráìsì ìdíríkà kan tẹ fún wọn yẹn sìn ṣọ́dún kan náà fẹ́ fi jẹ́ àbọ̀dún 4 láti last 4 years nísìn ẹ̀rí wọn ìkànnì ẹni bí ní ẹ mọ̀ọ́mọ̀ ẹ tò ìyà yẹn fún àwọn èèyàn ẹ tò igi ìyà sínú àrò fún wọn ìyà yẹn jẹ wọ́n débi pé wọn ò lè sọ no ẹ wo bí màá yẹn ṣe sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ nínú ohun ẹ rí ìbànújẹ́ nínú ohun ẹ àmọ́ ẹ kí ẹ ojú yín ti dá ẹ mọ̀ bí eléré ń jàgbà ẹ máa ṣe lọ àwọn tán ṣe lánàá dà wọ́n ní gbogbo ẹni tó bá gbó ṣìkàṣìkà tó bá rántí kú gà á dẹ̀ ṣòótọ́ ẹ tí ẹ wókú Samedo Liberian president èyí tí ò Samedo ńkọ́ ẹ rántí kú Abacha lánàá ń bẹ̀ yẹn inú tán ti ń kágò ẹrù sí wọ́n fi gbódìdí Abacha àwọn ayé wọ́n yí Abacha bọ́lẹ̀ nu pléènì wọ́n jù sínú kòtò ní o ẹlòmíì ló ń gun pléènì lọ ewu tẹ fún àwọn èèyàn àgbákò rẹ̀ sí for the next 4 years Nigeria president Nigeria government tẹ bá rí ẹni tó ní ìkà jù yín lọ tẹ bá rí ẹni tó ya ẹni ibi jù yín lọ tẹ bá rí ọ̀dájú abiyamọ tó burú jù yín lọ wàhálà ò yẹ kẹ́ sún ẹ̀ sí kóòtù ni tẹ bá rí ẹni tó ya alágbàkò jù yín lọ ó yẹ kẹ́ ponítọ̀hún lẹ́jọ́ ni pọ̀ fún wàrí sí yín o wàhálà ò pọ̀ fún wàrí sí yín èṣù gan rí yín ó sáré àṣetánì rí yín ó ya tọ́lọ̀ fi lé èṣù gan kó náà gbàdẹ̀ra àṣetánì kó náà gbàdẹ̀ra wàhálà kò ṣe tó lé ẹ̀yin èèyàn ẹ bá mi gbọ́rọ̀ lẹ́nu ọkùnrin ká tó tẹ̀síwájú ẹ gbọ́rọ̀ lẹ́nu. See what the FPC gave us, so and just call me now and send me to bring my daughter's card and give me 1 shirt, 1 key order, oil, pepper, and sardine sachet. Maggi, 10 pieces inside.
2 indomie, 1 sugar, 1 salt, 1 gari, 1 jerrycan of gari, 1 jerrycan of rice, 1 jerrycan of beans, a rubber for hand. That's it, you can say, nothing there again. And this one empty cell, nothing there, sir. See what they give us, see what they take us for this country. So before they give you this thing, now what did they ask you? You just ask me for my butterscotch. I give them the right what they want right. Then give me back and carry this one give me. So now they say this one now for the next 4 years now, they don't settle you with that now. That is settlement that now. Now they settle me with this. So this one now, how many days you go chop now? This one 1 day now. This indomie nobody even say. And now me say with this one now you go vote APC now. Me I never go to see you. Why now? Why they don't give you I this? never go. I go just collect it. Don't give me a collect. I never go get this. What they do is for this 8 years now. It's okay. It's good now. Anything where they bring collect them. Now you're right. After all, now APC they I government. go vote for what They do Christmas for you now. This one na Christmas, other na New Year gift. I don't even know. So make you vote your conscience. So I go vote to vote for the one where we say this country go better. Now what we go now? We cannot continue to live in this little things when no go last us 2 days. We don't time for this. There for the next 4 years, you will suffer. Your children go suffer. Make everybody share your out. This is happening live now We don't time for this. in Ikoyi. They are going about collecting people PVC and give them this pack containing what you have seen. We don't tire person. Tulumbu and Kashim. So they collect your PVC, record details of the PVC, take your phone number, and give you this. Yes, sir. So what do you call that? It's Emma not left for you people. If you like this suffering, let us continue. Otherwise, vote them. àwọn ọmọ tẹ́ fi bí pa bàbá tẹ́ fún ní ẹ̀sìn bóyá òun àtọmọ mẹ́rin ọmọ márùn pẹ̀lú ìyàwó náà ń gbénu yàrá kan náà wọ́n á jẹ wọ́n á ṣàdúrà fún yín àmọ́ ẹ̀yin náà tẹ́ ń jó tẹ̀lé wọn máa ti sọ ó lòun máa gbà ni òun ò ní dìbò wọ́tọ̀ tó kálukú bá ẹ gbà lọ́wọ́ wọn ara owó yín ni ẹ wọ yàrá yín ẹ̀sùn ẹ má dìbò fún wọn ẹ kọ́ lè bèrè ẹ̀tọ́ yín lọ́wọ́ wọn ẹ̀dẹ̀ gba góòdì ẹ̀dẹ̀ ń fáwọn èèyàn níke ẹ gba bakery lọ́wọ́ wọn ẹ mú slice or loaf of bread ẹ mú lé wọn lọ́wọ́ ẹ má wọrí tí ń bínú bá ń bínú á padà béèrè lọ́wọ́ yín kábíyèsí o ọlọ́run ọba lókè á béèrè lọ́wọ́ yín kò sí ní tó ń jẹ́ kábíyèsí kama Israel ẹ̀san ọlọ́run ò bímọ ó bí ẹ̀san ẹ kọ́ra dáadáa kó lórí kíní fún mi yín wèrè.